ìwọ tó ò rọrùn sùn tí ìfúnpá ẹ ga tó ní high blood pressure tó yẹ kó sì ga lára tó yẹ kó tó bá máa mí báyìí wàhálà nígbà ní ògbódọ̀ rìn nǹkan síbì kan wàhálà sì máa dé ewé yìí ṣiṣẹ́ fún high blood pressure ìfúnpá tó bá ga ó ń ṣiṣẹ́ fún ó máa bá ẹ regulate ó máa mú wá síbi tó dáa ẹ ṣe lé ní ṣẹ́ríwé yìí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ bá fẹ́ ní prostate tó bá dọjọ́ iwájú tẹ́ ẹ̀ bá fẹ́ ní ẹ lè máa lò sílẹ̀ kẹ́tì máa lò gbogbo kúrọ́kúrọ́ gbọdọ̀ sí ara ló máa mú kúrò ibì kan lára yìí o àìsàn kan ń bọ̀ ńbẹ̀ o àrùn kan ń bọ̀ ńbẹ̀ o ó máa mú ó máa bá yín mu ó máa sọnù ni ṣóòdì méjì ìwọ tó ti ní infection tipẹ́tipẹ́ tó tọ́jú ẹ̀ tí ò lọ àbí ìwọ tó ti ẹ̀fẹ̀ bá wọn ní infection láyé títì yẹ àlewé yìí náà tún wúlò bó la ṣe fẹ́ lò ó tẹ́ bá sì já mo ẹ̀sìn délé láìpẹ́ ní lọ́dọ̀ mi níṣẹ́ tí ní torí mo nínú ọgbà mi mo ẹ̀ṣẹ̀ já láìpẹ́ yìí ni ẹ rí i pé fresh délé mo ẹ̀ṣẹ̀ já ní tẹ́ bá fẹ́ lò kẹ́ ẹ gbádùn ẹ̀ dáadáa ẹ má kó sóòrùn o afẹ́ kó gbẹ afẹ́ ṣe ní powder ni ṣùgbọ́n ẹ má kó sínú òòrùn tó bá ti fi òòrùn gbẹ gbogbo agbára ẹ̀ ó ti ṣe kí ni ó ti fò lọ ẹ kó sílẹ̀ nù ilé báyìí bí ọjọ́ mẹ́wàá ẹ máa yí padà bí ọjọ́ mẹ́fà ẹ yí padà á ti ṣe dáadáa láàárín bí ọjọ́ mẹ́wàá yẹn ó sì máa gbẹ tẹ́ bá fẹ́ gbádùn ẹ̀ kí la máa fi ṣìkejì ẹ̀ èyí tó ti gbẹ lélẹ̀ ilé mọ́sá sí ohun ìfi òórùn ta ohun ní kànáfùrù là ń pè ẹ ti ní sàlẹ̀ yìí kànáfùrù tẹ́ ń pè ní glove lédè òyìnbó àbí bẹ́ẹ̀ náà kọ́ níwọ̀nba tẹ́ bá ti gẹ̀ẹ́tẹ̀ ìwé yẹn tó bá ti gbẹ ẹ mú kànáfùrù yẹn fi díẹ̀ sí ẹ lọ kẹ́ ẹ ṣe ní powder òun ni ẹ máa fi mu ẹ̀kọ gbígbóná ẹ bá sì jẹun láàárọ̀ ẹni pé lágbára ètò ẹ̀wọ̀ yìí ilé ọba ló ń lọ méjèèjì wọn kàn fi ṣe fídíò fún yín ni o wọn ti san owó ẹ̀ ọ̀nà èjì ìbẹ̀ ṣe ń wò yìí kékeré ńlá rè kékeré nì tẹ́yìn náà bá fẹ́ tẹ́ bá lè ṣe ẹ ṣe fúnra ara yín ewé tó dáa tó ń gbogbo àrùn lára wa ni o iṣẹ́ tó ń ṣe lára pọ̀ díẹ̀ mo mú wá fún yín lénìí o màá tún máa mú wá a tún lè ṣe ewé yìí lágbo bákan náà tẹ́ bá fẹ́ ṣe lágbo ẹ ṣe lágbo ẹ̀mí ò rọrùn sùn ní ìfúnpá ni wọ́n sọ pé ó ga ni mú ìdajì kọ́ọ̀pù ń bẹ̀ lọ́wọ́ alẹ́ wàá sùn wá jí ẹni jọ́kejì ara ń ro mí ẹ̀mí ti ẹ̀ gbádùn mo fẹ́ tọ̀ ìtọ̀ yẹn ò ti ẹ̀ wá dáadáa àlọ́ ń wo gbogbo àrùn ara ni ewé awo gba làbá máa pè é ewé awo gba àrùn òun ni iṣẹ́ tó ń ṣe káfíyàn mọ́ lẹ́nu ọjọ́ mi tó tún ṣe ní iṣẹ́ àtúmọ̀mọ́ afúnra wa lọ́jọ́ mi gbígbẹ èdè tẹ́ ẹ bá fẹ́ gbígbẹ ẹ béèrè àsẹ́yìn ẹ̀ sí pàwùdà ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ àwọn ọkọ̀ pàdà tẹ́ ẹ wò lọ́wọ́ mi wọn kì í fẹ́ kọ́ máa ní nílé wọn káwọn náà bá wo ètò yìí wá ní àmàmà tó tọ́ lẹ sọ wọn kì í fẹ́ káwọn máa rìn wọ́n máa ń san owó ẹ̀ sílẹ̀ yìí wọ́n máa ń fi owó ẹ̀ wọ́n máa ti fi ránṣẹ́ sílẹ̀ àmọ́ lórí tó sọjọ́ òun ló máa rẹ́dì màá ló kù díẹ̀ òun ni ọ̀la báyìí Monday ó ti ṣe kí ni àti ìdìmẹ́rù ó ti ṣe kí ni o píán ó ti fò lọ bó ṣe jẹ́ nìyẹn o ìwọ tó o bá wá fẹ́ o lè pè yáàjì ẹ̀gbọ́ ṣùgbọ́n mo lómi tútù máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ kò sí ìyọnu ẹ lè bá mi sọ ọkàn lórí ohunkóhun lórí pé màmá a fẹ́ sọ̀rọ̀ kan o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni 07033231022 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 07033231022 ẹ lè fẹ́ pè mí èyí tí màá sọ fún yín sí òun ni WhatsApp number mi ṣe ní WhatsApp number mi yẹn ẹ ṣe voice message ẹ sọ̀rọ̀ síbẹ̀ òun ni mo máa ń fẹ́ ẹ má fòun pè mí WhatsApp number náà ni 09033448232 ẹgbọ́n náà lẹ́ẹ̀kan sí 09033448232 ẹ̀yin tí ẹ máa ń pè mí tẹ máa ní màmá ò kì í gbé kọ́ọ̀lù má kì í gbé ẹ má bínú o kò ń ṣẹjọ́ mi o mo máa ń bísí má sọ fún yín mo máa ń bísí gan ẹ má bínú kò kí ń ṣe àgbo nìkan ìyá Ìjẹ̀bú ń ṣe ẹni tó ń mọ ewé àtegbò lò oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtegbò lò ní mí máa ń sọ fún yín kò kí ń ṣẹjọ́ mi o ẹ má bínú ẹ bá sì pè mí tí n bá ti gbé kọ́ọ̀lù yín ẹyẹ sọ̀rọ̀ síbẹ̀ tẹ́mi bá sì débẹ̀ nǹkan èmi náà dá yín lóhùn padà ayọ̀ ni mo fi yín sílẹ̀ ní tí bá tún padà bọ̀ máa bá yín ní ayọ̀ àti àlàáfíà tèmi ní ewé ṣàwàṣàpù yóò máa jẹ́ fún yín o àdúrà wa gbà o.